ọ̀rọ̀ àbáyé náà ni ó tún mú wa pè é lẹ́ẹ̀kan sí torí látìgbà tí bàbá ti lọ oríṣiríṣi náà ni à ń gbọ́ lọ́tún tí à ń gbọ́ lọ́sì bẹ̀ látòrí sàárà ọjọ́ mẹ́ta ọjọ́ méje ọjọ́ mẹ́jọ gẹ́gẹ́ bí ìmáàmù èwo ló tọ̀nà ń bẹ̀ yà sí ọ̀rọ̀ sàárà ò ṣe sàárà ìmáàmù ti ìlú Ògbómọ̀ṣọ́ àwọn náà jáde nínú ọ̀rọ̀ tó sọ òun náà ti àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọ bàbá tí ó lọ yìí wọ́n ní táwọn gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹ̀bá máa kọ́ṣọ́ bàbá wọn ni à ń kọrin àtàwọn nǹkan mìíràn tí wọ́n ń ṣe náà kò yẹ kí wọ́n máa ṣe káfẹ́ tẹ̀lé bàbá wọn wọ́n sọ̀rọ̀ nípa ọjọ́ tí wọ́n fi ṣe ìfìdáwọ̀ bàbá náà níwá sí àfáà ṣe gbogbo eléyìí sà kí ni àfojúsùn tí bó lè ṣe rí inú ẹ̀ náà ni wọ́n ti sọ pa pé àwọn ọmọ ànábì inú àwọn ò gbọ́rọ̀ sí bàbá wọn lẹ́nu ọpọlọ parẹ́ ni ṣé àwálẹ̀ láìkì ni ọ̀rọ̀ àwọn ọmọ ànábì inú àti àwọn ọmọ bàbá Muyideen ní àsìkò yìí. Salamu alaikum sa. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣe. Àwọn ẹ̀rọ ló ṣẹlẹ̀ níbi tí bàbá Muyideen yìí. Àwọn bàbá aṣẹ́wò Muhammad Taofeek Akeugbagold náà bá ṣe dára fún wọn. Wọ́n ròyìn bá àwọn èèyàn tó táwọn fẹ́ kó oúnjẹ wá tọ́ni tó bá fún oúnjẹ wá síbẹ̀. Ọlọ́run ló máa yé èèyàn tó wá síbẹ̀ yẹn débi ń pa. Bí ẹṣẹ́ Muyideen kú, bàbá tó jẹ́ pé nú àwẹ̀ Tafawa Balewa àgbà táwọn kékeré ó máa ń kún ni. Àwọn alájà Bọ́lá Kọ́dí ọlọ́ba àforíjì wọn ọmọ akóúnjẹ wá bẹ̀rẹ̀ rẹpẹtẹ àwọn alájì Tẹ́lẹ̀ Olúkọ̀yà ọlọ́ba àforíjì wọn ọmọ akóúnjẹ wá bẹ̀rẹ̀ rẹpẹtẹ àwọn alájì Bọ́lá Wiyọ́ látàrí àwọn tí mò ń dárúkọ yìí ní bàbá yìí ti ń ṣe wá sí táwọn àwọn bàbá tó máa kóúnjẹ tó wá bẹ̀rẹ̀ rẹpẹtẹ òun yẹn máa jẹun bàbá náà ṣe wá máa kú lẹ́nu ìsìn dúró àwọn tẹ́bi ń pa tó ń wá síbi wá sí wọn yẹn tó máa wá síbi òkú ẹ̀ tó nílé jẹun bẹ̀ tí ẹ̀ nílé dùn wọn nù. Why? This is just it's too much, it's too brutal. Ẹ̀yin bàbá wa ẹ jọ̀ọ́ àwọn Christian wọ́n fi wá ṣe yẹ̀yẹ́ àwọn ẹlẹ́sìn ṣẹ̀ṣẹ̀ wọ́n fi wá ṣe yẹ̀yẹ́ àwọn fẹ́ràn àwọn ṣọ̀kan àwọn ń bára wa jà every time lórí tí ò necessary lórí tí ò wọ́ ọ̀tẹ̀ a máa bára wa jà èdè gbogbo ẹ̀ ṣáà ìjà inú náà ló lọ eléyìí inú náà ló lọ inú náà àwa sọ̀rọ̀ wa di sẹ́kẹ̀tì Ọlọ́run pàwọn là ń pín kọ́kọ́rọ́ ọ̀nà kí ló dé kò dáa. Bàbá ẹni sùúrù àbá ẹjẹ lọ síbi tí ìtẹsán ara rẹ náà ni ti ìjọ Jímọ̀ oníjọ ọjọ́ mẹ́jọ tí bàbá yìí tó jáde láyé ẹ wá pọ sórí múmbàrí ẹ wá ń sọ yìí pé ẹni tó àwọn ọmọ bàbá ṣé sọmọ lẹ́yìn iṣá bàbá tí ò kọrin èyí wá ń kọrin èyí ṣe kíní mo gbọ́ kíní yẹn inú mi dẹ̀ ń dùn kó wá sọ pé inú mi ń bàjẹ́ kò wá sí tó bà mí lọ́kàn jẹ́ ń bẹ̀ ni pé ìbá ti má jẹ́rú ìmáàmù yẹn gbọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọba ọlọ́tún bá ṣe dára fún yẹn òun tẹ bá ń gbọ́ fídíò yìí àìmọye àwọn èèyàn náà kan máa gbọ́ tó yẹ pé ibi táyé délé ní í sìn ìka ti pọ̀ jù Yorùbá ti sọ wọn ní akọni níbàjẹ́ ìka ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ níbi táyé délé ní sìn bẹ́ẹ̀ lómi bá lù yẹ́ ẹ̀ pa kójú rẹ̀ pa kọ́ wá kó 100% àwọn èèyàn jọ àìmárí bíi 20% 10% tó máa sọ pé ẹmọ tí àyè náà ṣe ni kíní kankan bẹ́ẹ̀ yẹn ibi táyé bàjẹ́ délé ni people just like not to say the truth people just like not to face the reality no matter what ìyá tó bí no matter what nǹkan lè ṣe wá lù ú pa àwọn justify yìí pé kí ni ṣé àyè náà mọ nǹkan tí ìyá yẹn ṣe fún ibi táyé délé ni bí ayé ṣe rí nìyẹn because lágbà tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ti sọ̀rọ̀ tó sọ yẹn aláwọn nǹkan náà tó ń sọ pé wáàsí náà ṣe nìkan irú wáàsí wo nìyẹn fẹ́ni tí bàbá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ẹni ká fabẹ́rẹ́ gúnra ẹni wò káwọn bó ti ń rí tó wáyé pé àwọn náà lùsì bàbá wọn tó ẹ̀ṣẹ̀ lùsì bàbá wọn táwọn náà perfect ni he does not perfect ìjọ tó bá bọ́ síta lórí mímú ẹ̀ tó ń ṣe wáṣí bá wọn perfect ìjọ yẹn náà jẹ́yàn ọlọ́wọ́ bá mọ́ ó yìí sì tó bá sọ pé òun perfect kò sẹ́ni tó gbàgbé kò sẹ́ni tó mọ́tò kò sẹ́ni tó kù síbì kan kéèyàn kọ́ wá mọ káfà kọ́ wá mọ ibi tó ṣẹ́kù sí díẹ̀ níjọ́ tí bàbá wọn kú kó wá bọ́ sórí múgbà tó mẹ́rin fi ṣe wáàsí ẹ tún wá ṣe wáàsí yẹn títí ẹ tún wá ń fi ìtàn ànábì Núwà àtọ́ ọmọ ẹ̀ tó kọ́rẹ́ sínú omi ìyẹn bad it's just too bad n tí ò tẹ olórúkọ méjì tó máa ṣe wáàsí yẹn tó gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ kódà
mi ò rò kán ní ìjà tí máa ṣe wá sí pé àwọn bàbá yẹn àwọn bàbá tó ṣe wá sí kíní kan he doesn't need it débi tó pé wọ́n máa wá lọ go deep down láti tún máa fi ìtọ́ ànábì Núwà àtọmọ ẹ̀ tó parẹ́ kí ìbọn láti fẹ́ gbọ́dọ̀ ti jọra wọn ọmọ ànábì Núwà ń ṣe ń tọ́lọ́wọ̀n òfẹ́ ni kò gbọ́dọ̀ fún ọbẹ̀ lẹ́nu ni ṣé o bá síìt àpọ́lé ànábì ó gbọ́dọ̀ sí bàbá lẹ́nu títí ó tọ́jú bàbá tí bàbá fi kú ni èmi wo fídíò kan lẹ́nu ní lánàá bí gbé lánàá ni bóyá ẹ̀ṣẹ̀ tí fídíò ẹni bó ti pẹ́ ni o ẹ̀yin náà Alhaji Sule Alao Màláíkà Ọlọ́run bá mi ṣe dáadáa fún òun ló ń ṣe Ramadan lecture lọ́dún náà lọ́hùn bàbá ni wọ́n ṣe lecture bẹ́ẹ̀ àwọn ẹ̀mí sí olú ọmọ wà bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀ tó ẹ̀ṣẹ̀ jẹ́ kíní wọn yìí náà ìyẹn náà wà bẹ́ẹ̀ àtàwọn wà bẹ́ẹ̀ àkọlé ànábì ní ń jáwá sí fún bàbá ní ń jáná sí fún bàbá bọ́dẹ̀ ṣe ń jáná sí yẹn bẹ́ẹ̀ ni ń dá wá ká bàbá wà lórí ìjókòó náà ó ń kọrin nínú àwẹ̀ wákà bàbá kan máa ń go around tí bàbá dá wákà yẹn pé Ramadan ọṣọ ojú ẹ̀mí wà lábá ń dúpẹ́ Ramadan ọṣọ ojú ẹ̀mí wà lábá ń dúpẹ́ dákúnjẹ àṣẹ ẹ̀mí rà bánà lọ́wọ́ pípẹ́ wa mẹ́rin tí ó rọrùn lẹ́yìn Ramadan dákúnjẹ àṣẹ ẹ̀mí rà bánà kò sí every Ramadan ló máa ń pè wákà bàbá yẹn àwọn náà kọrin ẹgbẹ́ yàrá bàbá wa náà dá wákà sallallahu alayhi wa sallam nígbà tó máa lọ nígbà tó máa gbéra tó máa rìnrìn jíra láti Mọ́kà lọ sí Mádínà orin àtìlù ló fi pàdé ẹ̀ tọ́lá alibadiru aláìna ìsẹ̀mí àtìlì wájà yàbá aṣùkúrú aláìna mọ́dà àríhì ìlàìlà pẹ̀lú bẹ̀ndínì náà fi pàdé ẹ̀ ànábì òun sọ fáwọn tó ń kọrin ẹgbẹ́ dákẹ́ ẹ má kọrin mọ́ àwọn tó kọrin láyé ànábì tó forin ṣe tí ò da lànábì bá wí ànábì ò ní ká má kọrin music is a fruit of love ẹni tí ó bá gbanújẹ́ ò ní kọrin ọlọ́mọdé akọrin ìbànújẹ́ ọ̀pọ̀lọpọ̀ inú ìdùnnú ló ti ń wá ká má kọrin tí ò da òun lọ́wọ́ nífẹ̀ẹ́ sí so ṣé orin tí Alhaji Bafisi wa ń kọ abẹ́bíwé tí ọmọ ànábì Núwà ṣe fún ànábì Núwà ìyàtọ̀ yẹ ibi tí ó ti jẹ́ ẹ̀ṣẹ̀ fún Ìmáàmù Ògbómọ̀ṣọ́ nìyẹn asàfùlá Ọlọ́run dáríjì mi àmọ́ ó yẹ káwọn náà kọ́ tọrọ àforíjì wájú Ọlọ́run torí ntọ́ fi ṣe wá sí ìdẹ́bi ti fi I could be wrong but èmi ń sọ lẹ́nìí pé ẹ̀ṣẹ̀ ni fún wọn because ntọ́ba ànábì Núwà ṣe fún ànábì Núwà òun kọ́ ni ṣé òbá sì ti ṣe fún bàbá bàbá ò dẹ̀ lòdì sórí tó ń kọ tí bàbá bá lòdì sórí kọ ibi tó ti ń jáná sí yẹn tó ń dá wákà yẹn bàbá ti stop ẹ pé má dàá má kọrin bàbá stop ẹ tọ́lọ̀ wò kọ́ lọ sórí YouTube wọ́n á rí ní lẹ́tọ̀ tí mo sọ yìí Ramadan lecture ni so ntọ́ba bàbá tí ò stop ẹ dá jẹ́ wípé wáàsí tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń ṣe indirect ẹ̀ sí bàbá ni arábìnrin tó kú bá ti kú ọ̀rọ̀ rẹ̀ ni kẹ́ máa sọ lẹ́yìn ẹ̀ tẹ́ bá ń sọ̀rọ̀ nǹkan pé nǹkan tí ò da tẹ́ ń fi nǹkan tí ò da wé táwọn ọmọ ẹ̀ ń ṣe bí ìgbà tẹ́ ń sọ̀rọ̀ tó kú yẹn náà ni tọ́lọ́mù dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ bí ẹ̀ bá wà nípò tí bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kọ́lọ́ bá ṣe dáadáa fún wọn lóòótọ́ ọmọdé ni wọ́n ní láti kúrò nínú ìṣẹ̀mí ọmọdé wọ́n ti gbé wọn sígbó àgbà àwọn Yorùbá dẹ̀ sọ pé inú burúkú làgbà ń mí àgbà kì í ní ọ̀rọ̀ burúkú ní ẹnu ọ̀rọ̀ burúkú ni tí wọ́n sọ jáde because ntí ìbátẹ̀tù wá da tó bá jẹ́ pé wọ́n ní sùúrù bí ọdún kan kó tó ṣerú wá sí ń ṣe ìgbà sí i jẹ́ pé gbogbo tó ń dóyàn lára pé bàbá yọjọ pé a ti kúrò lára ẹni yìí wà nínú ìdárò ìyí sì ní sọ̀rọ̀ yá lecture lè ṣe I mean it's a good lecture but the time you deliver the lecture is wrong it's make the lecture a very bad lecture because it's a very wrong time it's a very wrong time it's a very bad time tọkìtọkì kì í ṣe pé bẹ́ẹ̀ pé ẹ ti lọ́ọ̀bẹ̀ ẹ ti lọ kí wọn ẹ ti lọ́ọ̀bẹ̀ kẹ lọ kí wọn kẹ lọ tù wọn nú bàbá wa Ìmáàmù lọ́fà ṣé òun yìí dín Ọlọ́run bá ṣe dáadáa fún wọn bàbá yẹn lọ́ọ̀bẹ̀ ó jókòó ti gbogbo àwọn pọ́ mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ń ṣàdúrà fún wọn ẹ̀yin ò ṣerú ẹ̀ ẹ wá sórí múbàrí ẹ wá ń sọ ọ̀rọ̀ nǹkan tí ò dá sí ìdílé ẹni tó ti kú tọ́nà bí lè sọ pé tóyìn bá ti kú nǹkan tó dá ní kẹ́ máa sọ lẹ́yìn ẹ̀ torí gbogbo nǹkan tó sọ nípa ṣé òun mú ìdí yẹn ó wá dàbí ìgbà tó kò sí àwọn ọmọ yẹn máa wòye pé bóyá ẹ kàn fi ẹ ṣe camouflage ni
bóyá ẹ̀yìn gan the way bàbá wọn ṣe kú gan bóyá ló dùn yín. nǹkan tó bá dùn yín bí tó dùn yàn tó bá ṣe dùn gbogbo wa yìí you will not do that kind of lecture. kódà àmọ̀ràn mi fún ṣé gbàyìí má mú Ògbómọ̀ṣọ́ ní pé kó ṣe àtúnṣe àárín yẹn wọ́n ti gbé wọn sí ikú àgbà controversy àwọn àti ọba ìlú wọn it's bad. àwọn kan wà nílẹ̀ tí ìlú yẹn rí tó yẹ kó fi ṣe ìmáàmù tí wọ́n fi wọ́n ṣe kì í ṣe pé káwọn náà tọ́ sí but nítorí náà bá ti ṣe tó gbéyàn sí ikú àgbà àwọn ẹ̀gbin èèyàn máa gbà mọ́ra èèyàn kojú gbogbo ẹ̀gbin tí èèyàn bá ilẹ̀ wọn máa kọ̀ àti káwọn tó bá dàgbà èèyàn gbọ́dọ̀ máa respect wọn kó má máa rò pé torí pé èèyàn ti wà nípò àgbà ìyẹn ló ń gun èèyàn àwọn àgbàlagbà wọ́n ní ọ̀pọ̀lọ́ tó yẹ kẹyà wọ́n ní agilintí tó ń yọrìn nǹkan kan ń ṣe ká má tí ì sọ aṣọ ọ̀pọ̀lọ́ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀. jọra ẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni. bí ayé yìí gba mẹ́lọ́mẹ́lọ́ bọ́lá bá pè sípò àgbà èèyàn gbọ́dọ̀ má fi gbọ́ àgbà yẹn má fi máa ráìdì àwọn èèyàn torí pé Ọlọ́run nìkan lọ́ba tó dálágbára o wàlà hàwùlà wàlà quwwata illa billahi. wọn ọmọ kékeré ni wọn Ọlọ́run tó dẹ̀ gbé wọn síbẹ̀ gẹ́gẹ́ bí ọmọ kékeré yẹn Ọlọ́run àtúbọ̀ bá dà wọ́n lágbà wọn wá gbọ́dọ̀ máa wọ pé tó gbà wọ́n ní láti kú bó ṣe ń ṣe yẹn wọn ò ṣe bí àgbàlagbà because ìlú tó gbé wọn síbẹ̀ gẹ́gẹ́ bí imam wọ́n ti lẹ stamp àgbàlagbà mọ́ wọn lára àgbàlagbà ò dẹ̀ kí ń sọ̀rọ̀ tán àgbàlagbà kì í sàsọtọ ìyẹn níbo Yorùbá wọn lówó wọn kéwọn wọn lákọọ́lẹ̀ wọn ní àgbìyàn inú burúkú làgbà ní àgbọn lọ́rọ̀ burúkú lẹ́nu wọn wá gbọ́dọ̀ tó nípa àwọn ọjọ́ ọmọdé kọ́mọ wá ṣèṣe ọmọdé lórí ipò àgbà tọ́lọ́run gbé wọn sí wọn ní láti máa ṣe bí àgbàlagbà ń sìn yín bí ọba fẹ́ ṣe bí àgbàlagbà kì í ṣe gbogbo dé òun bá rí tó bá jẹ́ pé wọn fẹ́ ṣe dáadáa bí àgbàlagbà ni irú táwọn rí yẹn ó yẹ kó pe ṣé òṣùpá sí sẹ́yìn ni bọ́ọ̀ bá ní nọ́mbà kan fi kọ́ wá nọ́mbà kan tó bá sọ fún pé yàṣẹ bàbá ti lọ àwọn aláwọn kan báyìí o nídìí ẹ o iná má bá wọn kọrin o kòkò bẹ́ẹ̀ yẹn o má yẹ máa fi ṣètì ẹ ju bó ṣe ṣe yìí lọ ẹ wá bọ́ sórí gbogbo àgbára níjọ́ Jímọ̀ lẹ́yìn tó ẹ̀ṣẹ̀ lù sí bàbá ẹ̀ at the same time kì í ṣe pé ẹ ti lọ́bẹ̀ ti lọ kí wọn kò sí yẹn mbẹ ẹ wá bọ́ sórí múmbàrí ẹ tún ṣe wá sí ìbànújẹ́ láti fi kún ìbànújẹ́ àwọn ọmọ tí bàbá wọn ṣẹ̀ṣẹ̀ kò dábẹ́ it's bad it shouldn't be at this time at all kò yẹ kó jẹ́ sìn rárá kò yẹ kó jẹ́ wá àti tó da lẹ́sẹ̀ àbá àsìkò tẹ gbélé ò dáa àsìkò táwọn èèyàn ń tọ́ mọ́nu bàbá wọn kò dáa it's very very bad. Ọlọ́ọ̀bọ ló jẹ́ ní kó máa kó wa mọ̀ ṣe o. Amina. Because ẹni tó kàn ló mọ̀ ọlọ́ba yẹn ká burú kàn wá. Wàláì. Bẹ́ẹ̀ tó bá sọ pé ní wọ́n sí bàbá yẹn ní wọ́n mọ̀ bó wọn ṣe ṣe ó dáa. Táwọn náà bẹ lọ́hùn kí bàbá wọn kú káwọn kan máa ń jáde kó máa sọ orí wá sí tí ò dáa bí táwọn náà kù sí kó máa wá ṣe fún wọn ní gíláàsì kò tí ò tí ì péjọ méjì tí ò tí ì pé ọ̀sẹ̀ méjì tí bàbá wọn kú kó máa wá sọ bí táwọn náà kù sí kó máa fi wá ṣe wá sí fún wọn. Káwọn náà kọ́ wo bó bá yẹ kó máa dùn máwọn náà nù. Yorùbá ní ká fún abẹ́rẹ́ gúnra ẹni wò káwọn bó ti ń rí tó bá dáa bí ò dáa kó jẹ́ àsìkò táwọn ará bí yìí ń sunkún táwọn lùsì bàbá dáadáa tó yẹ kó gbogbo gbèsè ayé ẹ̀ wọ́n fi ṣètò Ọlọ́run tànábì ni. Sallallahu alaihi wasallam. tó dẹ̀ fa ọmọ rẹ̀ lẹ̀ tí ó bá sì ti ní ìsìn yìí ìdàgbàsókè táwọn tó yẹ pé ọ̀gbẹ́ni bíríkìlẹ̀yà kan ó ní voice bí bàbá. Bẹ́ẹ̀ni. Ṣe bricklayer. This man is the one that discovered this man. Ìyàwó ti kọ́lẹ̀, àwọn ti kọ́lẹ̀. Ṣé o bá ṣèjì ló discover ẹ̀ tó fi di pé wá kọ́lé ọkùnrin ilé ẹ̀ ó ṣe dáadáa. Ṣé o tún ìbá ẹ wò ó Amẹ́ríkà lẹ́nu ṣẹ́ni àwọn òyìnbó wọ́n gbà fún Kúránì wọ́n lo Kúránì o. Gbọ́dọ̀ ló fi dájú wa lọ. Ìbá ṣe ipá àgbẹ̀ jáde ní Ísírẹ́lì ni kò ní sí Christianity. Sallallahu alaihi wasallam. Ọlákọ́jáde nílẹ̀ Saudi òun ní Christianity chief dúró. Àwọn Christian àwọn ibi tó ń ṣe tó fi especially in America níbi iṣẹ́ tẹ́jọ́ tí mo ti wà l'Amẹ́ríkà yìí
pé ọba fẹ́ gbogbo ibi tí mo ti ń ṣiṣẹ́ tọ́ba máa ṣe review fún wa tọ́ka ẹ̀ bá jókòó sọ ó ti wà nínú policy and procedure before they do your reviews they will first of all talk about gbogbo ibi tó ti ṣe dáadáa and you did very good here you did very ọmọ múnú ẹdùn wọ́n yìí padà bọ̀ ibi tó ti ṣe dáadáa o tọ́ba tó máa sọ ibi tó ti ṣe dáadáa yẹn wọ́n ní sọ pé you are poor o wọ́n máa sọ pé you need improvement why you need improvement okay so èèyàn tó fẹ́ ṣe review fún sí tó ti ọkọ sọ ibi tó ṣe dáadáa ṣé wọ́n rẹ̀ pé àti adapt ibi tó need improvement sí yẹn ó máa easy fún ó máa wọ̀ ọ́ létí ẹ ṣe wá sí ẹ kọ́kọ́ sọ àwọn nǹkan tẹ́gbẹ́ ní ṣe tó dáa ẹ rí yẹn nkọrin lẹ́wọ́n fi ṣe wá sí definitely ẹlòmíì gan lè máa rò pé bóyá pé ẹ̀ ń jealousy ẹ̀ wọ́n lè máa rò pé bóyá pé ẹkùn mọ́mọ́ fẹ́ tíjà bá wà ń bẹ̀ bá pé kẹjọ parí ẹ̀ lẹ́yìn kì í ṣe pé kẹ̀kẹ́ tó máa fi opportunity ìgbà tí bàbá ẹ̀ kú láti máa fi sọ̀rọ̀ sí is bad. bàbá. this man ṣe Basiti ti ṣe oríṣiríṣi nǹkan tó dáa. ìbá ṣe pé méje ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ kọ́kọ́ sọ yẹn kó tó sọ ìtọ́ sọ yìí maybe it could have been better but you did not say that all you need is just attacking. On anything tí o make anything kéèyàn kọrin irú ẹ̀ṣẹ̀ talent tó fẹ́ sọ pé torí pé èèyàn kọrin ó ti dẹ́ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀ wo nìyẹn tó ń pé mo kọrin it doesn't make any sense à ń kọ national anthem nígbà tá a wà ní school orin ni ìkíni wọ́n lùlù sí i kí ni bàbàrà bí ẹ bá ṣe tí ò bá dá ní ká sọ káyé gbé nǹkan tí ò yẹ kó pọ̀ káyé pọ̀ torí pé mi ò bá tèèyàn jẹ́ mi ò sọ̀rọ̀ èèyàn láyìí dá mi ò ṣàbòsí èèyàn gbogbo àwọn nǹkan tí ò dá nìyẹn ká lè fi ṣe wá sí. wọ́n rí ibi tí ṣé Basiti tó ti ṣe nǹkan tí ò dá kò yẹ kó fi ṣe wá sí at this moment. bóyá ó rí ibi ọlọ́run oríjì mi o ọlọ́run ọmọ lójú ènìyàn kò ní jẹ́ kí ṣé Basiti kò rí irú ẹ̀ wọ́n rí ibi tó ti báyàwó níyàwó sùn àbí ó ṣe ọkọ̀ tí ò dá ni kò yẹ kó fi ṣe wá sí lásìkò yìí torí ìdárò bàbá ẹ̀ lọ́wọ́ tọ́pọ̀ máa fi ṣe wá sí kó jẹ́ kó jìnnà bọ́ kò sí yẹn bẹ́ẹ̀ ni yóò èèyàn dáadáa tòbí kọ́ mi ò mọ̀ wọ́n rí mi ò rí ẹ̀kọ́ lèmi àti wọ́n ní mo rí ẹ̀kọ́ tá a dẹ̀ ríra náà sísá wa kan lamẹ́ríkà ń bí báyìí lọ́ ń ṣe bẹ́ẹ̀dẹ̀ fún bàbá wọn fún mo lọ nìbàdàn. bóyá tó dé pé bóyá ọjọ́ rẹ̀ mi mo ṣe ń sọ eléyìí mo ń sọ generally ni because tó bá jẹ́ mi náà ni mo wà ní position ṣé Basiti tí bàbá mi kú tẹ́nìkan wá rí nǹkan kan tí ò make any sense tó fi ń ṣe wá sí against mi tó wá lo ọ̀rọ̀ Kùránì bí n kí ò da ọmọ burúkú tó lòdì sí tí bàbá ẹ̀ sọ yẹn sí nínú ìtàn Ànábì Noah against mi tí bàbá mi ṣẹ̀ṣẹ̀ kú mi ní ṣe pé àbọ̀ n tí mo máa fi irú sọ fún Ọlọ́run tí mo rú ìdájọ́ tó máa ṣe because it's not a good thing kò dá n tí ò bá da ká sọ ni. So we jẹ́ nìyẹn lọ́kọ́ kó máa kọ́ àmọ́ sí kó máa gáàdì wa ihdina siratal mustaqim aláwọ̀ ara Ọlọ́run ibi tí bá sọ tó bá kú díẹ̀ káàtó ọlọ́mọ ṣàforíjì fún mi o ibi táwọn náà bá wá kù sí kọ́lọ́n kó ṣàforíjì fún wọn n tó ti dájú ní pé àníṣe ni yíyó ìmọ̀nù bàbá ẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ tó dẹ̀ sọ fún òun náà ti bọ́ ta ó jẹ́ kọ́ mọ̀ pé n tó sọ kò dùn mọ́ òun nù ó yẹ kọ́ pè é sìn kọ́ ṣàtúnṣe kọ́ lọ́bẹ̀ àwọn màmá àwọn okó mẹ́rẹ̀ẹ̀ta tó wà nù lé yẹn kó ó pọ́sibù kí màmá Basiti máa wà nù wọn àmọ́ tó síbẹ̀síbẹ̀ ìyá ló sì jẹ́ fún màmá Basiti wọ́n ti ṣe Basiti ìyá ló jẹ́ fún inú wọn ò ní dùn wọ́n ń sọ orúkọ bẹ́ẹ̀ yẹn so wọ́n ní láti lọ bá àwọn ìyá yẹn kọ́ lọ tọrọ àforíjì lọ́wọ́ wọn kọ́ lọ ṣe wáàsí fún wọn kọ́ bẹ̀ wọ́n kọ́ dẹ̀ ṣe bẹ́ ṣe Basiti náà kọ́ ṣàtúnṣe gẹ́gẹ́ bí àgbàlagbà torí pé ọmọdé ni wọn àmọ́ náà ti gbé wọn ti gbọ́ àgbà kọ́ ṣe bí àgbàlagbà gbogbo àwọn fámìlì wọn kọ́ make settlement láàrin wọn he needs to do that wọ́n láti gbẹ̀gbin mọ́ra ipò àgbàlá ló ń gbé wọn sí yìí. èyí tó bá fẹ́ ṣe bẹ̀ ni kọ́ lọ bẹ̀ wọ́n dáadáa kábíyèsí ìlú wọn kọ́ bẹ́ẹ̀ kò dí wọn kù kò mú kọ̀ọ̀kan kúrò nínú wọn lára wọn wọ́n fi sílọ̀ lára wọn ní. gbogbo ọ̀rọ̀ lọ́lọ́run ti sọ fún wa pé ìgbéraga ò dá ká rẹra wá ńlẹ̀. òkè àmọ́ ọpọlọ ni mo fi ń sọ̀rọ̀ yìí ọpọlọ oníkálukú ò ní dàrú. mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi bẹ̀ gbogbo àwọn bàbá wa tọ́jú àwọn àfáà nínú Islam especially àwọn àfáà tí wọ́n jẹ́ alùsùnà gbogbo wa náà lálùsùnà o gbogbo wa ẹni tó bá ti kírun wákàtí márààrún alùsùnà ni
ń tẹ̀lé súnà à ń tẹ̀lé súnà yìí agbé súnà yìí dání amúdání jura wa lọ ni ọlọ́run ò dẹ̀ gbogbo tá à ń ṣe ní Islam yìí kò ó yẹ ká yẹra wa wò ó yẹ ká yẹra wa wò àwọn Christian wọ́n fi wá ṣe yẹ̀yẹ́ àwọn oníṣẹ̀ṣe wọ́n fi wá ṣe yẹ̀yẹ́ ẹ wò nínú Christian yìí nù àrísẹ̀lẹ̀ àríkẹ́dùbù àrí apostoli àrí gospel wọn bára wọn jà. àrí MFM náà. RMFM wọn bára wọn jà wọn bọ́ sórí íńtánẹ́ẹ̀tì wọn bọ́ sórí social media bẹ̀rẹ̀ sí ní takora wọn oníkálukú ń ṣe tiẹ̀ bọ́lá ń ṣe náà wọ́n pàdé wọ́n fìfẹ́ bára wọn ṣe papọ̀ kí ló dé àwọn àtàwọn gbé nǹkan tó dáa ju tiwọn lọ tá a gbé dání kí ló dé tá a ń bára wa jà kí ló dé tá a ń bára wa jà táwa sọ súnà ànábì Muhammad táwa sọ dogun ànábì gan tó bá ń bẹ láyé lẹ́nìí inú ẹ̀ máa dùn ká bá sọ nǹkan bí fún tá à ń ṣe lẹ́yìn ẹ̀ yìí especially iye àmì ní lára Nàìjíríà yìí kí ló dé ọmọ ò lè respect bàbá ẹ̀ ẹ̀sùn náà ní ọmọ ò gbọdọ̀ dọ̀bálẹ̀ fún bàbá ẹ̀ ọmọ ò lè kúnlẹ̀ fún bàbá ẹ̀ àbúrò ò lè respect ẹ̀gbọ́n ẹ̀ why tọ́lọ́run fẹ́ pariwo èmi ò ní kẹ́kùrá ni o common sense lèmi fẹ́ bára wa lèmi fẹ́ sọ torí pé kùránì tàlà ké náà àwọn tó kọ́ wa ń kéwì yìí náà àwọn náà ń lò sọ́nà bíi tí ò yẹ kó máa lò lọ yìí tó tọ̀nà bá dé ká bára wa sọ ni we want to talk about common sense kùránì teach wa ànábì teach wa pé ká máa respect ara wa ká máa respect àwọn tó bá jù wá lọ ìmọ̀yé ọ̀nà ìyá nígbà tí àwọn kèfèrí tí wọ́n gbógun ti ànábì wá rí ìyá kan ìyá ni kò ń ṣe ẹni tó mọ̀ ìyá yẹn ru ẹrù ó wá gba ẹrù lórí ìyá yẹn ó bá ìyá yẹn gbé ẹrù délé ìgbà tó bá ìyá yẹn gbẹrù délé kó tó gbẹrù yẹn lórí ìyá yẹn ni ìyá yẹn ti ń sọ fún ànábì yìí pé sallallahu alaihi wasallam pé ó bá ràn mí lọ́wọ́ mi lówó tí mo fẹ́ fún ẹ o ànábì ní mi ìtorí owó ni mo fẹ́ ràn yín lọ́wọ́ bá fi gbẹrù yín láti bá yín gbẹrù mi ànábì wá ó bá gba gbẹrù délé gbà tó gbẹrù délé tánàbì sọ ẹrù kalẹ̀ ìyá bá sọ pé wẹ́ òun ti sọ fún ẹ pé òun lówó tóun fẹ́ fún ẹ àmọ́ ẹ̀bùn kan tóun lè fún ẹ ní pé ọmọ kan wà wọ́n ló ń dà lúrú nínú àwọn adẹ́bọ ní Mẹ́kà ni ìyá yẹn wà ọmọ kan ń dà lúrú Muhammad ló ń jẹ́ má tẹ̀lé o ó ń dà lúrú ni o n tó ń ṣe ò dá o má tẹ̀lé ẹ má jò sí yín lọ́nà ọlọ́bí ní màmá èmi tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ náà nìyí. sallallahu alayhi wa sallam. ìjọ yẹn ni ìyá yẹn gba Islam. sallallahu alayhi wa sallam. tó bá agbọ́nú ìgbà Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ìjọ kan ẹnìkan máa ń da ìgbẹ́ síwájú mọ́ṣáláṣí Ànábì. ìdàgbẹ́ síbi ìdàgbẹ́ ìgbà tó yá ló wá sick nígbà tó sick Ànábì wa ò pé ẹni tó wá ń dàgbẹ́ sí iwájú mọ́ṣáláṣí wa yóò wá ó wá fi ilé ẹ̀wọ̀ Ànábì wá fi ilé ẹ̀wẹ́ lọ àwọn wọn kan wá sọ àwọn sọ̀bí wọn làwọn mọ̀lẹ́ ọmọ mú Ànábì Ànábì lọ́kì gbọ̀tọ́ láti rí bá ó ṣọ́ọ̀k ẹni tó ti wà tó ti sick ẹ̀rú bá olùkọ́ Ànábì wá bá òun jagun ni Ànábì ní ń wá kí ẹni ẹ̀rú bá because kò sí lábára pamọ́ so Ànábì ló ń wá kí ẹni ló wá ní pẹ̀lú bóun ṣe ń ṣe tóun dàgbẹ́ sọ́dọ̀ ẹ still náà ó ìtún báwọn ṣe ìdè nílò máa gba Islam ìjọ yẹn ló gba Islam lẹ́yìn tó ń dàgbẹ́ sí àwa táwa jẹ́ pé a jẹ́ mùsùlùmí ara wa a tẹ̀ ń tara ẹ bá ṣe ìkọ̀kọ̀ báyìí àmọ́ tara wa nù ẹ bá ṣe lé inú náà ló lọ ẹ bá ṣe lé inú náà ló lọ bí ìgbà tó yẹ pé àwa la ní sátífíkẹ́ẹ̀tì inú náà àwa ní sẹ́kẹ́tì Ọlọ́run èmi ò rí tí kábà sọ́ba sọ eléyìí wọ́n á àdádálẹ̀ ni kíní kan àdádálẹ̀ ni kí ló ń bẹ láyé tí ì ṣe àdádálẹ̀ gbogbo tó ń bẹ láyé pátá Ọlọ́run fún wa ìgbà kan kò sí pléènì náà bẹ́ẹ̀ni ìgbà tó yá Ọlọ́run fún àwọn òyìnbó ní ọpọlọ wọ́n ṣe pléènì ọkọ̀ ojú omi là ń wọ́n fi ní transportation tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí pléènì kò sí mọ́tò ìgbà tó yá Ọlọ́run fún òyìnbó lọ́pọlọ wọ́n ṣe mọ́tò ìgbà tó yá wọ́n ṣe plane gbogbo kọ́lá
nígbà ayé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kò sí plane nígbà náà, kò sí plane. Tọkọ̀ bá wà ọkọ̀ onígi ni tó fi ń ṣe pé kò sí mọ́tò, kò tí ì sí ká. So nísìnyí ṣẹ́ka wá sọ nísìnyí pé torí pé Ànábì tí wàá lọ sìn gbogbo ẹ̀yin tí ẹjẹ́ lùsùnà yìí ọ̀pọ̀lọpọ̀ yín sìn lẹ́ngún lẹ́sọ̀s lẹ́ngún kínní. So ṣẹ́ka kò wá sẹ́ni kankan nu yín tí ń gun ràkúnmí lórí highway, kò sẹ́ni kankan tí ń gun àbí káàdì mọ́tò tàdé ń sọ àdádálẹ̀ lòun náà. Wọ́n kọ́ náà ṣe é. Ànábì ò sì lò. Ànábì ò dẹ̀ lò. Ànábì ò gun Lexus kò gun Toyota. Kí ló ń bẹ láyé tí kì í ṣàdádálẹ̀? Mo wà mọ́ṣáláṣí ń jọkàn nínú àwọn àfọwà kan ọmọ Somali ni ló bá bá mi nínú mọ́ṣáláṣí ló bá ní ṣètájì ló bá ń pè mí ó ní how come you don't have beer nínú kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn lójú gbogbo yẹn ló ṣe sọ pé if you don't have beer you are going to Jahannama kí ni torí ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ. Who told you pé torí pé mi ò dárùn bò sí mo ń lọ sínú àmì ṣé ìwọ assurance pé wọ́n ń lọ sínú àlùjánnà ṣó wà fún ọ. Who want you to be telling me that? Níbi tí bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí ó wù mí kí n dá ìrùbọ̀ sí but ọba tó ní mi ti máa wájú ẹ̀jẹ̀ gbọ́n tí mo sọ yìí tí n bá fi ìrùbọ̀ mi lẹ̀ fúnjọ́ mẹ́ta gbogbo mi ọlọ́run jẹ́ gbádùn ara mi ṣọlọ́ wa ni nira mi lára á ní ìyẹn ti kọ́ bọ́dà àníyàn ti ṣíwájú téèyàn bá ṣe ẹlòmíì àwùwà tí ò dáa èyí àwùwà tí gbogbo ayé òpin wà tó dáa ni ẹ̀sọ̀ àwùwà pé ẹni yóò wà tó dáa o táàtẹ̀ máa wò pé lórí àníyàn tí ò dáa ló fi ṣe àníyàn tí ò dáa la máa fi sọ lẹ́sùn. Bẹ́ẹ̀ ẹlòmíì adé wùwà míì tí gbogbo ayé máa rò pé àwọn tó ń ṣe yóò dáa kò yẹ kó ṣe bẹ́ẹ̀ but ọlọ́run rá níyàn ẹ̀ pé kèé kó wù ú bẹ́ẹ̀ ọlọ́run tó rá níyàn ẹ̀ ló fẹ́ sọ lẹ́sàn kì í ṣe wọ́n ló máa sọ pé ẹnìkan lọ́nú ọjọ́ ẹnìkan lọ́nú àlìjánà kí ló dé ta múlẹ̀ ayé le èèyàn ò ní lè sọ pé òun fẹ́ pé kí ni what is wrong nínú pé àwa jókòó ní bàbá mi kú ìyá mi kú sí mo wá pe àwọn àfáà pé ẹ wá jókòó ẹ wá ṣàdúrà fún bàbá mi káwọn èèyàn wá wà mẹ́kì fún wọn lóúnjẹ lẹ́lòmíì tí ò tí ì jẹun látàárọ̀ tó wá ṣàdédé wá kí mi tó wá dé tí wá fún lóúnjẹ ẹ̀ṣẹ̀ wo ló wà nù yẹn èmi ò rí reason tá a lè jókòó ọjọ́ mẹ́ta tá a lè jókòó ọjọ́ mẹ́rin tá a lè jókòó ọjọ́ márùn tá a lè jókòó ọjọ́ mẹ́fà tá a lè jókòó ọjọ́ mẹ́jọ tá a lè jókòó ọjọ́ méje tá a lè jókòó 20 years láti fi ṣàdúrà fáwọn òkú wa tó bá lọ àdóbi ni ẹ kí àwọn òkú yín pẹ̀lú àdúrà àti sàárà tọ́ba yìí sọ pé òkè ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́jọ kíní kankan bẹ́ẹ̀ kò yẹ ká máa ṣàjọ yẹn jọ pé gbogbo ọjọ́ ló yẹ ká máa fi ṣe ìyẹn ó yìí right àmọ́ pé a lè jókòó àdúrà ọjọ́ mẹ́ta yẹn a lè jókòó àdúrà ọjọ́ mẹ́jọ yẹn a lè jókòó àdúrà yẹn ogójì it doesn't make any sense anytime tó bá ń yàn gẹ́gẹ́ bí tí Ànábì sọ tọ́lọ́run náà fẹ́ tẹ̀fẹ́ ká ṣe pé ká máa fi àdúrà àti sàárà ká máa fi tọrọ fáwọn òkú wa ọ́nìkan mẹ́ta ló máa bá òkú lẹ́yìn ìgbà tó bá lọ sàdákà jàríyà tó bá ṣe pé ó dùn yàn nú ó ṣe dáadáa àbí kọ̀ǹga tó gbẹ́ táwọn èèyàn mú ń bẹ̀ àbọ̀mọ́ni tó fi ilẹ̀ lẹ́yìn tí ń ṣàdúrà fún so kí wá pa àwọn fáǹsì ìgbẹ́ ọba ìṣàdúrà fún bàbá mi káwọn yẹn wá jókòó then you are gonna be telling me I'm doing wrong thing who are you to tell me that ìyá mi lẹni tó kú yìí bàbá mi lẹni tó kú yìí kí ni ti yín why tí n bá pè é pé kó wá síbi tí n tẹ́ ṣàdúrà fún ìyá mi if you don't like you don't come there kò gbọ́dọ̀ fàjà wọn gbọ́dọ̀ torí yẹn dọmọ náà kí ló dé nígbà tí ó ń jẹ pé gbogbo àtìlẹ́yìn kan tó wá kú tó lọ sọ́run tó dé tó sọ pé mo ti lọ sọ́run mo dé pẹ̀lú ọlọ́run ọlọ́run sọ pé tẹ̀bá ṣàdúrà jọ mẹ́jọ inú lẹ́lẹ̀ ń lọ èèyàn wo ló lọ ìhun tí ò rí bẹ́ẹ̀ òun lẹ kò síbi tọ́lọ̀ ti sọ nu Quran kò dẹ̀ síbi tọ́lọ̀ ti kò dẹ̀ sáàdì àṣà náà bì tó sọ pé àlejòkòjọ́ mẹ́ta àdúrà fún òbí wa tó máa kú. Tẹ́mi rò pé kò dáa ní pé àwa là ń ṣàdúrà fókù àwa máṣọ à ń jó à ń pẹ̀lú kí ni ìdùnnú wa nù ẹ̀ tí wàá sí tó bá yẹ pé wàá sí yẹn lẹ̀ ń ṣe ìyẹn ń ṣe é fetí gbọ́ because ẹni tó ti kú yìí ẹni tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ sí ó wá kú ẹ wá lẹ̀ ń jó
irú ijó wo lẹ̀ ń jó tábà wò tẹ́ kábà lọ sínú Kùránì rárá with common sense ó yẹ káwa náà lè mọ̀ pé yẹn ò dáa because ẹni tẹjọ wà lórí èké erùpẹ̀ tẹtijọ́ ríra yín tẹjọ́ fojú kojú tó wà padà wá kú tó ti wà nù kòtò tó mọ tó ń fèsì nù kòtò yẹn bóyá kéèké ló ń jẹ ojú ẹ̀ lọ́wọ́ ò mọ̀ bóyá kọ̀ìnkọ̀ìn ló ń jẹ ẹsẹ̀ lọ́wọ́ ò mọ̀ bóyá àwọn mọ̀lẹ́kà ti wá wọ́n ti dẹ́bi padà sí lára wọ́n ti interrogate ẹ̀ tó ń gbọ́ ti ń làágùn tí o mọ tí ní nǹkan mi tó ti gbàgbé tó rò pé òun ti ṣe gbé tọ́lá wa bí léèrè yóò mọ̀ pé bẹ́ẹ̀ o mọ̀ bóyá nǹkan yẹn ló ń kú yẹn ń fèsì ńgbà yẹn ẹ wá lẹ̀ ń jó tó kú yẹn bá dìídì tó bá parí sẹ́sẹ̀ rẹ̀ pẹ̀lú òkú yẹn ìnà tó bá parí ẹ̀ pẹ̀lú ẹ̀ òkú yẹn ò ní ṣàdúrà fún gbogbo ẹ̀dẹ̀ ìjó ìbáṣepọ̀ dáa ni pé opportunity wà fún gbogbo òkú pé tó bá ti ń kú opportunity wà láti pé kó padà wá sáyé níní òkú mi àwọn ayé báyìí á dẹ̀ gbé ìlú àyìnbọn fún àyìnfẹ́ lòmíì tó wọn kó tọ́ mọ wà níbi tẹ́ ẹ̀gbọ́n tí wọ́n fẹ́ sí mẹ́ẹ̀ ẹ wá lẹ̀ ń jó kí lẹ̀ ń jó tẹ́ bá ṣe wá sí ìyẹn ìṣèfè tí gbọ́ pé òkè kí ni tó dùn ún yín sí pé èèyàn wá kú ẹlẹ́ máa ṣọ èèyàn wá kú ẹ wá gẹ́gẹ́lẹ̀ ọlọ́run ò ní a máa wọṣọ tó dáa lọ síbi òkú bí kò sọ wà ní Kùránì pé tẹ́ bá fẹ́ lọ síbi àdúrà ẹ wọṣọ tó dáa ọ̀rọ̀ mẹ́ṣọ à ń sọ ní bàbàrà àwa ń dunnú à ń jó ọlọ́run ní àwọn àkísà lọ síbi òkú ìyẹn wáṣọ tó wà nọ́mà but wọ́n wá máṣọ àmúra kékeré à ń ṣe àmọ́ ìyẹn lọ́lọ́run ò fẹ́ so ọlọ́run kò sí we cannot just be saying pé a máa sọ pé òkè gbogbo nǹkan bó ṣe wà láyé ànábì láti fẹ́ máa ṣe 1400 and something years ago lànábì ti lọ. That's a very long years. Ilé ayé ti yí padà. Tánàbí bá wà láyé lẹ́nu, àwọn alùsọ̀rọ̀ ọ̀fẹ́ máa gbọ́ yẹn. But I will say it is the fact. Òótọ́ òní ká má sọ ọ̀hún. Tánàbí bá wà láyé lẹ́nu kò ní ìmọ̀ gun ẹṣin ní highway. Tánàbí wà láyé lẹ́nu kò ní ìmọ̀ gun Lexus. Kò ní ìmọ̀ gun ràkúnmí ní highway. One of the best car làdọ́bí máa gùn. Sallallahu alaihi wasallam. Torí àdọ́bí Ọlọ́run lọ wá sáyé láti wá jẹ́ kára dẹ̀ wá ni. Àdọ́bí kò ní nílẹ̀ lára débi tó fẹ́ pàṣẹ yí pé ká máa nira wa lára. Àdọ́bí àti yàwó nǹkan míì padà. Tí òbá wá sáà bí láyé láti yí nǹkan kan padà. Táwọn ìgbádùn tó bá wá yí àwọn nǹkan kan padà. Táwọn pé kí ni yà ń ṣe láti fi sin Ọlọ́run láti fi wojú rí Ọlọ́run. Mo pe èèyàn sì pé kó bá mi gbọ́n aṣàdúrà. Àfa wa dé àfa yẹn náà bóyá nǹkan tẹ̀ tí ìrówó tó yìí máa fáwọn ọmọ ẹ̀ ní lọ sí skul yìí mo wá fún lówó ó fáwọn ọmọ yẹn lówó àwọn yẹn jẹ́ nínú ẹ̀ yìí mo bá pa àwọn ọ̀rẹ́ mi kan wá ọ̀rẹ́ mi yẹn kò tí mo bóun ṣe fẹ́ jẹun òun náà wá jẹun ẹ̀ wá ń sọ pé n ta ṣe yẹn ò dáa can you just say that àfa tí mo fún lówó sí mo dùn ún ó kú òun lé mi ó dé ilé fọmọ ẹ̀ ló ń jẹ ó fún ìyàwó ẹ̀ ló ń jẹ nínú ẹ̀ ládàá yẹn ti ń bá wọn tó bí mi. So kéèyàn kan máa jókòó bí kan máa sọ pé èèyàn ńlá kú àwọn àfa ńláńlá wà ń bẹ̀ táwọn àfa tó ti gbé dínú Islam dání fáfọwádé àwọn sọ̀rọ̀ sí wọn kò dá bẹ́ẹ̀ ẹni láti fi ra wa ṣe kan ọ̀rọ̀ gidi kan because yìí pé ẹ̀yìn gbà pé ọ̀rọ̀ Islam tí dàbí ọ̀rọ̀ ṣòkòtò ní sáà ṣòkòtò tá a fẹ́ wọ̀ ń sìn yín ṣọmọ pé ẹsẹ̀ méjì la fẹ́ mú ẹsẹ̀ méjì la ní. Bẹ́ẹ̀ni. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ẹni tí ò bá lẹ́sẹ̀ méjì bóyá handicap ni ẹni tó lẹ́sẹ̀ méjì ṣòkòtò ló máa wọ̀ ṣọmọ pé kò wá ní bó tilẹ̀ kò ní mú ẹsẹ̀ kan nínú ẹsẹ̀ ṣòkòtò yẹn kó kìbọn méjèèjì. ó máa fi tọ̀sí sọ́tún ó máa fi sòsì sọ́sì ni. Bẹ́ẹ̀ni. That is how life is. At the same time àwọn ẹsẹ̀ méjèèjì náà inú aṣọ kan náà kọ̀ọ̀rọ̀ ṣàdọ̀jọ wa. Bẹ́ẹ̀ni. Bọ́lọ̀ bó ṣe yẹ kó rí nìyẹn náà. Because we part because of something that shouldn't be we should be an enemy. Because we part because of something ìyẹ̀sìn tí kìí ṣe pé àwa la ní Ọlọ́run ló lẹ̀sìn kódà òun ní sìn wà wá kọ́ là ń sìn. Gbogbo àwọn àfáà tó sọ̀rọ̀ yìí náà oníkálukú ló ní kọ̀ọ̀rọ̀ náà. Ọlọ́run ọmọ tẹ́lẹ̀ mi ń ṣe nínú wọn kébí tó sọ́ọ̀tà là ń gbọ́. Àwa náà ò mọ̀ ẹ̀. Gbogbo àwa tá à ń sọ̀rọ̀ yìí náà ò mọ̀. Àwọn náà ò mọ̀. So èèyàn wo ló máa wá dìde máa sọ̀rọ̀ bí Ọlọ́run nígbà tí ò sọ Ọlọ́run ní gbogbo wa kí ló dé.
we can torí pé I mean ẹsẹ̀ méjèèjì sẹ́ wọ́n ti wọ ṣòkòtò wọ́n ti wà nínú ṣòkòtò kan náà but still wọn torí ẹ̀yà ara wọn Ọlọ́run torí ẹ̀yà wọn inú kòtò kan náà lọ́jọ́ wà so n tó bá mú ẹsẹ̀ méjèèjì tó wọnú ṣòkòtò kan náà tó ẹ̀yà ara wọn kí ló dé táwa torí pa pàtì lórí nǹkan kan ẹ̀yin gbàgbọ́ pé òkè kò sí kíní kan ìṣòkè yín ò mí pé kò wá sọ pé ọmọ ẹ kò wá sọ pé kò gbọ́dọ̀ fẹ́ ẹni tí yóò bìlíìfù nínú kíní yín ò mí pé bí wá pé kò wá nísìn àìmọye ọmọ tí ò gbọ́rọ̀ sí bàbá ẹ̀ lẹ́nu tí bàbá wò pé òun lòun bí ẹ Islam ní kó má forí balẹ̀ fún nǹkan míì ni kò ní kó má kúnlẹ̀ fún mi ọmọ wa lọ fẹ́ alùsùnà máa sọ pé kó má kúnlẹ̀ fún bàbá ẹ̀ ṣé yẹn dáa arábìnrin sọ pé àti ṣoríire bàbá àtọmọ abẹ́ gìgìrísẹ̀ bàbá àti ìyá ló wà ẹni wàá sọ pé kí ìyàwó tó fẹ́ ẹbìrin wọ́ọ̀ṣì ẹ̀ ẹni kò gbọdọ̀ kúnlẹ̀ fún bàbá ẹ̀ bàbá ń bínú sọmọ yẹn ẹni wàá rò pé bí a pé you doing the right thing ẹ ti lòdì sí òfin Ọlọ́run bá ń bẹ̀ yẹn náà tọ́lọ́run tẹ́lẹ̀ fẹ́ ṣe yìí ẹ ti fi lòdì sóyìn tọ́ Ọlọ́run because ẹ ti jẹ́ kí ọmọbìnrin yẹn kó lùgbàdì Ọlọ́run látara bàbá gẹ́gẹ́ bí pé bàbá wò pé wẹ́ mi ò ní o forí balẹ̀ fún mi you need to respect me gẹ́gẹ́ bí tọ́lọ́run bá sọ ní Suratul Isra ká gbọ́dọ̀ respect àwọn òbí wa so kí wá ní wàhálà gbogbo àwọn nǹkan táwọn alùsùnà gbé dání is good but the way they are presenting it is too brutal. The way they are presenting it is too wicked. I mean, smile is part of sadaka. See, ṣàṣàlùmọ́ra àfa àlùsùnà gbogbo tó bá fẹ́ sọ bí ìjà gbogbo àwọn àfa ńláńlá tó dáwọn àfa àlùsùnà àti tọ́lú rẹ̀ tó ṣe gbogbo ẹ̀ pọ̀ pàwàdà kí ló dé tẹ́yìn máa dé mama anything ẹ máa sọ dìjà anything ẹ máa sọ di wàhálà anything ẹ máa sọ dìjà why ṣáà bí ní ká jà ni kí ló dé why. ẹrú tààmù lọ kẹ́ni kọ́lọ̀ ń bá wa ṣe wọn lọ́wọ́ máa ṣe wọn lẹ́rú tààmù lọ jẹ́ ìyá gbogbo tí wọ́n fi sílẹ̀ àtàwọn ìyàwó olúwa ò má ṣe láàrin ikú yẹn lákùúfà láàrin wọn lọ́wọ́ jẹ́ kọ́ nínú òjìnà síra bá balẹ̀ bàbá náà jẹ́ ọlọ́run má jẹ́ kí lè wọ́n dàrú ọlọ́run wọ́n lá gbogbo wàhálà tí bàbá yẹn ṣe wọ́n lá àwọn ọmọ rẹ̀ tó fi sílẹ̀ tó ń ṣẹ̀sìn wọ́n lá gbogbo àwọn ọmọ tó fi sílẹ̀ tó pé àwọn náà ti káwọn ọmọ ní kéwú táwọn ọmọ ti ṣoríire látara àwọn ọlọ́run bá foríjì bàbá yìí bá foríjì bàbá yìí bá foríjì bàbá yìí àwọn ọmọ tí bàbá náà wá fi sílẹ̀ náà ọlọ́run wọn ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run má jọ parí ẹ̀ sọ́dọ̀ ṣetán ọlọ́run tí ò jẹ́ kí bàbá parí ẹ̀ sọ́dọ̀ ṣetán má jẹ́ káwọn ọmọ wọn parí ẹ̀ sọ́dọ̀ ṣetán má jẹ́ káwọn ìyàwó wọn parí ẹ̀ sọ́dọ̀ ṣetán ọlọ́run àjẹkọ̀tọ́ lọ́run jẹ́kọ̀ wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim bisimilayi mẹ́ta kúlíwà aláwọ̀ mẹ́ta salatul fati fún bàbá bisimilayi rahmanir rahim kul huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad bisimilayi rahmanir rahim kul huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu bisimilayi rahmanir rahim kul huwallahu ahad allahu samad lam yalid ولم يولد ولم يكن له كفوا اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لمن سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله كان كرم درازيم àwọn ìyàwó bàbá pátá lórí àtàwọn àbúrò wọn àtàwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ àti gbogbo ẹbí wọn pátá Olúwa má ṣàjẹ́ kan gùn lẹ́mìí má dà wọ́n láàmú lẹ́yìn ikú bàbá yìí Ọlọ́run bá ṣàánú wọn lọ́run làkàdíjà kùn lílá fífún wọn salatul fati bismillahir rahmanir rahim làkàdíjà kùn rasulun min anfusikum azizu alayhi ma anitum arizu alaykum bil mu'minina raufur rahim fa in tawallaw faqul hasbiyallahu la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim lila fi quraish ila fi nulat ash-shita'i wa sayfi falyabudu rabb asal baiti alladhi ati amam min jamana min haf allahumma salli ala sayyidina muhammad al-fatih lima ughliqa wa lakatim liman sabaka nasrul haq bil haq wa li adi صراطك المستقيم وعلى آلك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون إنما أمر إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. orúkọ mi ni wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global
Alore TV ẹ máa wò ó, ẹ̀kọ́ pọ̀ ń bẹ, ìrírí ayé pọ̀ ń bẹ, òtítọ́ pọ̀ ń bẹ, ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV. Alore TV. Alore TV. Nílé nínú òkúri, ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Alore. Alore. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Alore. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Lórí lọ́gbọ́n. Ó kọ́ni lóye. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ọmọdé àgbàlagbà àgbàlagbà ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ẹ máa lẹ́yìn ẹ̀.